Hello everyone, welcome to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Tí wọn bá kí n ṣe òtòṣì gbogbo àwọn tó ní shop tó nílé tó ní nǹkan gidi ládùúgbò yẹn kí ló yẹ kó ṣe. Ọba tó gbé ẹbọ tó ní kí gbogbo ìlú má jáde, ọba yẹn mọ nǹkan tó ń ṣe torí tí kò bá gbẹ́bọ yẹn ní táìmù yẹn ó ṣeé ṣe kí gbogbo ìlú jáde lékú lọ́wọ́. Ṣé tó bá jẹ́ pé àwọn ará Tom Jones ò kì í ṣe òtòṣì ẹ mọ̀ ìpínlẹ̀ ogun yìí o, àbí kí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ ìpínlẹ̀ ogun tó ń ṣẹlẹ̀ yìí, àmọ́ nítorí pé a ti kọ́ pé òtòṣì ni yín Esabod kò lè wọ Nàìjíríà mọ́, Gistlover kò gbójú jáde rí, ẹ wá create material fún àbí nígbà tẹ wá create material fún Gistlover ṣé mo ṣe rí yín Adiat tí n bá rí yẹn jẹ́ kí n máa gbọ́ o torí mo rí gbogbo yín tẹ dákẹ́ lọ sí ọ̀rọ̀ ti wọ̀ yín lá ẹ gbádùn ọ̀rọ̀ gist ti pa yín ó yẹ máa lọ sọ́dọ̀ Esabod mo tú yín lẹ máa lọ́dọ̀ Esabod ẹ lọ wo Esabod. Tí àwọn ará Tom Jones ò bá kí ń ṣe òtòṣì ẹ̀dá, àwọn ará Tom Jones tí wọn ò bá kí ń ṣe òtòṣì ẹ̀dá, Gistlover ò gbójú jáde rí, Esabod ò lè wá Nàìjíríà. Wọ́n rí pé Dorcas iṣẹ́ wọn ní January, ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọbi tó ti bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ mọbi tó ti bẹ̀rẹ̀ torí wípé òtòṣì ni wọ́n. Kí ni wọ́n ṣe? Wọ́n tẹrí sí àǹtí Òṣòdì, àǹtí Adéọlá Òṣòdì ṣe wà pamọ́, àwọn ará Tom Jones tẹrí sí. Nígbà táwọn ará Tom Jones tẹrí sí, inú Gistlover ń dùn, inú Esabod ń dùn, inú Gistlover ń dùn, inú Esabod ń dùn. Kò sí ìyá lọ́jà, kò sí bàbá lọ́jà, kò sí ọba Èkó, kò sí gọ́vnọ̀ Èkó, kò sí kọmíṣánná Èkó, nobody. Wọn ò dá sí. Inú Gistlover ń dùn, inú Esabod ń dùn, inú Dorcas ń dùn, inú gbogbo wọn ń dùn. Nígbà tí inú Dorcas ń dùn, tí Dorcas tún lọ sínú Tom Jones, tó bá sọ fún Dorcas pé Dorcas ó máa pààyàn, ó dẹ̀ máa lo ẹ̀wọ̀n. So tó bá wo Dorcas, tó bá wo show Dorcas, automatically show òtòṣì ẹ̀dá ló ń wò. Tó bá wo show Esabod, show òtòṣì ẹ̀dá ló ń wò. Tó bá ń lọ sọ́dọ̀ Gistlover, ọ̀dọ̀ òtòṣì ẹ̀dá ló ń lọ. Gbogbo oògùn àti èpè àti ègún tó bá wá ń sà sí wọn, wà á máa pín níbẹ̀ torí wọn ló ń bá wọn pín irọ́ tí wọ́n ń pa. Ọjọ́ kìíní lọ́jọ́ kejì lọ, wọ́n gbé wọn lọ sí kóòtù. Gistlover ó ti match gbogbo wọn ti lọ wò pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀, DPP máa strike case out. Mo nítorí pé òtòṣì ni wọ́n, they can't reason beyond. Òtòṣì ẹ̀dá lágbára gan-an, òtòṣì ẹ̀dá ò kí ń ro wájú kó ro ẹ̀yìn, òtòṣì ẹ̀dá ò kí ń fi àbámọ̀ ẹ̀ sí iwájú, ẹ̀yìn ló máa ń dúró sí ní gbogbo ìgbà. Odijọ́ tó bá pàdé àgbákò lọ́jọ́ iwájú, òtòṣì ò tún ní mọ̀ pé ṣé nǹkan tóun ti ṣe sẹ́yìn ni. Tó bá ń gbélé ayé tó ò bá kí ń listen sí body instinct ẹ spiritually, òkú òtòṣì ẹ̀dá ni ẹ́. Tó bá sọ̀rọ̀ èèyàn kan lénìí, tó bá rí pé láti ìgbà tó ti sọ̀rọ̀ ẹni yẹn aburú ti ń ṣẹlẹ̀ sí ẹ, sáfẹ́ nìyẹn. Tó bá jẹun kan lénìí, tó bá rí pé àgbà tó ti jẹun yẹn kankan ṣẹlẹ̀ sí ẹ, sá. Tó bá wọṣọ kan, tó bá pé àwọn kankan ṣẹlẹ̀ sí ẹgbà tó ti ń wọṣọ yìí, sá. Bọ̀ òtòṣì ẹ̀dá ò kí ń listen. Bá mi mú Esabod sọ pé òun ṣoògùn, wọ́n sì gbẹ́rẹ́ sórí òun fún mi. Òtòṣì ẹ̀dá ò kí ń listen sí body language spiritually.
ó wá ṣẹlẹ̀ Tom Jones bá múná látijọ́ tí Tom Jones múná ṣé Gistlover wà proud of ìwà táwọn ará Tom Jones wù. Mo put ẹ sí come and give me plate ṣé Gistlover wà proud ìwà táwọn ará Tom Jones wù. I'm putting it to you ṣé Esabod wà proud ìwà táwọn ará Tom Jones wù. ṣé èmi ni Gistlover àti Esabod ṣe láburú àbáwọn ará Tom Jones ni Gistlover àti Esabod àti Dorcas ṣe láburú táná ṣe láburú. lágbo òṣèré láàrin èmi àti yín Gistlover Esabod Dorcas àti TVC àti gbogbo àwọn tó wà accept pé Lizzy jalè ṣé mi ni wọ́n ṣe láburú àbáwọn ará Tom Jones náà ṣe láburú. Let's be realistic. Ẹ má gbàgbé pé sport yẹn ò jóná rí o that sport. Tẹ́ bá gbọ́ pé sport kan jóná ní Ìdúmàtà yẹn wọ́n ṣàbùrú bẹ́ẹ̀. Ta ló ṣe láburú? Látìgbà tí Tom Jones jí wá jóná ẹ fún mi ní show kan àbí post kan tí Gistlover àti Esabod àbí Dorcas tó put up láti pay condolence. Kó tó fogun jàyàn ogun yẹn lè jẹ ogun ẹ think twice kó tó fogun jàyàn torí pé o tó ṣe ẹ̀dá làwọn ará Tom Jones they did not think twice. Gistlover fi òkò kan ó fi pa ẹyẹ méjì ó fi àwọn ará Tom Jones ó fi bà mí lórúkọ jẹ́ ó fi màláìkà tèmi ó fi dáná sun Tom Jones. Is a win-win game fún Esabod Dorcas àti Gistlover. mo dẹ̀ ti kọ́ yín ní kinní rí òun ló dífá fúngbà tí Mohbad kú winning of donations wọ́n wá gbé òkú yẹn wọ́n gbé lé Sam Larry àti Naira Marley tí ó sí Nàìjíríà wọ́n gbókú yẹn lé wọn lórí àṣà ti gbà yẹn ọmọ ẹ̀kọ́ lẹ́tà sí gbogbo airport gbogbo immigrations against Naira Marley wọ́n bẹ̀ sí ní pé Sam Larry apààyàn ni a sọ pé wọn ò búlì àbí nǹkan kan wà á ti rí fídíò Naira Marley kó búlì ọmọ yẹn then ọmọ yẹn kú sínú ilé ni ẹ rí pé géèmù tó ń gbá ní kèsì Mohbad Sam Larry kò yàtọ̀ sí géèmù tó ń gbá fún Lizzy àti àwọn ará Ìdúmàtà ẹ rí pé Esabod ò ní interest nínú àwọn ará Ìdúmàtà tó jóná Esabod ò kí ẹ gbogbo ará Ìdúmàtà ò bá kú dànù Esabod is winning she's not losing because nǹkan tó fẹ́ ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ń ta ọjà Esabod ò ta ọjà wọ́n dẹ̀ believe pé party báyìí lẹ belong sí tèmi àti yín dẹ̀ mọ̀ pé ọ̀tá ruling party yìí ní Esabod àti Gistlover so it's a win-win game bí Mohbad ṣe kú tán gbàrà budget jáde fún rally ó mú bí yín lánàá wípé rally kí ni wọ́n ti àwọn èèyàn lọ ṣe rally pé ṣé ìbọn ló pa Mohbad ni àbí ọlọ́pàá ló pa Mohbad ni àbí Mohbad kú sínú sẹ́ẹ̀lì ni àbí mọ́tò ló pa Mohbad ni àbí Mohbad fọwọ́ rọrí kú sínú ilé ṣẹ́ǹdé àwọn ará Tom Jones nísìn àwọn nìkan náà bí ẹ gbogbo aburú tó ṣẹlẹ̀ yìí o Esabod ò kí ẹ Gistlover ò kí ẹ Dorcas ò kí ẹ gbogbo àwọn tó ń ṣe orí burúkú yìí they don't care ó dẹ̀ tán jẹ nìkan lọ láàrin mi àtàwọn Tom Jones èmi tí àwọn ará Tom Jones ni mo jí gold gbogbo àgbáyé mọ̀ wípé lórí burúkú ni wọ́n pé lọ́nà pa pa àwọn ará Tom Jones ń tán sọnù nínú Tom Jones yẹn wọn ò lè bá mọ́táyé máa fi tán tìrantìran wọn yes or no so ẹ̀dá tí ò ṣẹ́ kó o tó bá Esabod àti Gistlover àti Dorcas spread aburú
lórí ẹni tí ò ṣẹ́ directly make sure wípé nǹkan tó ń bọ̀ fún wọn náà ẹ̀mí ẹ̀ gbé lọ́jọ́ táwọn ará Tom Jones kígbe olè lé mi lórí they were the happiest person on earth inú wọn dùn ní yes abẹ́ ẹ̀ mú kúkú ẹ̀yìn ará Tom Jones ẹ̀ mú kúkú tó bá wá sọ fún àwọn ará Tom Jones and the physical aspect of it náà ṣì rí yẹn kò sí kankan nu wọn tí ò ní máa nọ́ọ̀sì kankan tó já ìsàn àbí kejì Esabod dẹ̀ wà nílùú òyìnbó Dorcas ìyẹn ó wà lẹ́wọ̀n Gistlover ayé ògbóhùn náà mọ̀ so kó tó ṣe ẹ̀dá ọkọ̀ tó ṣaburú fún yàn think twice ẹ jẹ́ ká continue. ẹ rántí ọmọ kan tó wà ní Libya tó bẹ̀rẹ̀ sí ní bú mi àtijọ́ tọmọ yẹn ti wà lẹ́wọ̀n ṣé Esabod ló fowó ránṣẹ́ sí ṣé Dorcas ṣó fowó ránṣẹ́ sí ẹ wo bí Dorcas ṣe rán Sọjí lẹ́wọ̀n ẹ wo bí nǹkan kan ṣe ń ṣẹlẹ̀ èèyàn kan wà níbí báyìí nígbà tó ń tẹ̀lé kéèsì àwọn Esabod yìí bí èmi àtẹni yẹn abára ajá mọ́ wà lè sọ̀rọ̀ ẹni yẹn ń root fún mi bí èmi náà ń root fún ẹni yẹn nígbà tẹni yẹn lọ join kéèsì àwọn ẹni oṣù tó bá sọ fẹ́ni yẹn pé kíní tí Lizzy ń gbé jáde yìí authentic ni o ó lè affect ọmọ ẹ ẹni yẹn ò ní belief ṣé orí kíní tá a máa ń gbé jáde tá a máa fi ń ṣe àdàbí yẹn ó máa ń dé àwọn ibì kan tó jẹ́ pé ẹ̀rù máa ń bà wá gan because àwọn obìnrin tó bá ti dé ibi tí mo ti wò pé jẹ́ kí n free ẹni ìjọ tó bá wá padà débẹ̀ òun ló fi jẹ́ pé kó tó ṣe èèyàn social media rí ojú ayé ni kó tó ba tèèyàn tí ò ṣẹ́ tí ò rò ẹ́ olólórí burúkú kan tó wá sí péjì mi lánàá ó lóun máa kó àwọn ọmọ òun máa kú mo wá fún un padà ó wá ní ó ti pẹ́ tó ti ń ṣe tèmi ló máa fi ṣàṣe mọ́ kùránù gbọ́ mo lólórí burúkú kùránù àtàlà ló gbé ẹ débi mo ń ṣe kùránù àtàlà ló gbé ẹ débi sọ pé jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ni. Stone tó náà ń lọ ra stone kí ló dé tó ní gbé báàgì dání but àwọn tó ń tẹ̀lé àwọn ọmọ ojú kòrò lárí ni wọ́n. at least wọ́n ń ṣe lórí burúkú bíi titi ẹ̀ àwọn tó ń tẹ̀lé mi wọ́n ní wisdom wọ́n ní understanding wọ́n wà educated wọ́n dẹ̀ gbé dání wọ́n ń ṣe lórí burúkú ẹ̀dá àwọn tó ń tẹ̀lé mi àwọn tó ń tẹ̀lé wo àwọn àṣànà ló ń tẹ̀lé àwọn aṣẹ́wó àwọn olórí burúkú afòkúgba donation afòkúgba inverter àwọn tó ń tẹ̀lé mi ò ń ṣe lórí burúkú bíi titi ẹ̀ ó rí bí mo ṣe ń ṣoríire ni mo mọ̀ pé àwọn tó gbé dání gidi àwọn tó ń tẹ̀lé mi olójú ọ̀rọ̀ lárí àwa máa gbọ́ títí àwa tá a lọ́pọlọ àwa tá a kàwé àwa tá a níṣẹ́ lọ́wọ́ èyí tí ò kàwé nu wá níṣẹ́ ọwọ́ èyí tí ò níṣẹ́ ọwọ́ nu wá kọ́ṣẹ́ àwa la máa wá lísìn sí olórí burúkú títí ẹ orí pé ò ní viewers mọ́ ta ni ò fẹ́ nílé lórí kó ṣì lọ. wọn ní bí àlòkójọ àtàwọn ọmọ ní mọ́ṣáláṣí àwọn ọmọ tẹ́bí ń patẹ́ bá gbogbo àwọn tó ń tẹ̀lé àwọn kéékèèké. ọ̀rẹ́ mi ló ń ta sí o ọ̀rẹ́ mi kan báyìí tó máa ń borí ibi tí mo láì kan tí mo ní kó pé olóńgbò ló ń dọ́gbọ́n ta sí o. pé kọjọ máa ṣépè kiri ó ti di ẹrù ayé lé wọn lórí ọ̀rẹ́ yìí. filẹ̀. Lizzy kì í ṣe ẹni tí ó like cherry ọwọ́ pé mo ṣe nígbà tí mo dá lóhùn lánàá after 3 months tí mo ti dákẹ́ fún inú ẹ̀ dùn. lẹ́ẹ̀má o a ló lè sòótọ́ ṣé wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ sugar mummy at age of 13 òótọ́ kan ò lè tẹnu ẹ̀ jáde kò sí nǹkan kan rere kan tó lè ti Israeli ẹ̀ síta kò sí nǹkan kan ṣoṣo ìwọ ti di lọ́ọ̀tì o ti bojú wẹ̀yìn o ti di iyọ̀ kò sí nǹkan kan o ti dèbù iyọ̀ lẹ́yìn ká lọ́ máa fi ẹ́ ṣe bẹ̀ ká máa fi ẹ́ pawó ń bì. ó fò tẹ̀lé mi ní 36 hours ló ṣe. o mọ iye tí mo pa ni àbó ya wèrè o mọ iye tí mo pa ni àbó rò pé èmi ò gba monetization orí mi rán gbàṣọ mi sọ́nrè wẹ́rẹ́wẹ́rẹ́ àti bá wọṣọ yìí sí àwọn pé I want do you have this ẹ̀yin tẹ́ ń sọ pé ṣé mo ní orange ò sí
láti mọ̀ polówó orange fún iṣẹ́ rà ó wá ń wọ̀ yín lójú sí the enter your eye closer. tó tún ti jáde lẹ́nu ìkọ́ pé mo fún látẹ̀ṣẹ́ yẹn inú ẹ̀ dùn. ó mọ̀ pé orí ẹ jáwó ni ó mọ̀ pé wèrè ní ìgbà tó ń ṣe pé ó mọ̀ gbà ọlọ́run àbá tiẹ̀ jẹ́ pẹ̀lú àwọn tó gbàdúrà ti fún ẹ. But ìwọ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ìwọ tó ní you need money for your business ni máa delete ẹ kó lórí TikTok èmi ni yẹ àbí mi ni bàbá ẹ àdàbà tó ń kó àkáǹtì ẹ tó jẹ́ ní kì yẹn tí mo ń wo àkáǹtì ẹ má fi kún. gbogbo lórí burúkú olólùwọ̀n fáwọn èèyàn lówó èèyàn kọ́ dẹ̀ tó kóun fẹ́ fowó ṣe business lórí burúkú tún mú. olórí burúkú ni ẹni màá lè ní ẹ ní ìdòwò fún business tí èèyàn kan ló gbé mi débi tí mo wà ní mo jẹ́ bí ìyá àbí mo jẹ́ bàbá ẹ̀ tí màá dẹ́ ẹ lóko àbó jẹ́ bí mi. ẹ̀yin olórí burúkú ara Tom Jones iṣẹ́ gbọ́ òun rèé ẹni tí ò lè dá yín lókòwò ó yà tì yín sí free ẹ ti gbọ́. tí máa fi yín lówó is not an opportunity kò dé. jọ kó sí lọ ṣó eléyìí mo wá ṣó ìkan báyìí yẹn kan náà tó sọ wípé wọ́n la gbẹ́rẹ́ sórí òun pé gbẹ́rẹ́ yẹn ò ṣiṣẹ́ ṣó yẹn dànù ó náà la gbẹ́rẹ́ fún òun pé gbẹ́rẹ́ yẹn ò ṣiṣẹ́ mo dẹ̀ fẹ́ analyse ṣó yẹn ṣé ṣó yẹn kọ́ rèé ó náà la gbẹ́rẹ́ báyìí sórí òun ó ní kò ṣiṣẹ́ mo dẹ̀ nídìí ṣó yẹn lọ mo nídìí ṣó yẹn ó náà la gbẹ́rẹ́ sórí. ẹ̀yin ọmọ Ìgbò èmi ni mo lọ kó wọn wá nílẹ̀ Ìgbò tí mo kọ́kọ́ talẹ̀ fún wọn lẹ́kọ̀ọ́ má rí ìlú sí mi. nǹkan tó fi sọ gbogbo Yorùbá do lórí burúkú rẹ̀ ibi tá a bá ti sọ kì í ṣe gbogbo Yorùbá ló do lórí burúkú ibi tó ti sọ àwọn Yorùbá olórí burúkú ẹgbẹ́ ẹ̀ torí àwọn Yorùbá olóríire wà àwọn Yorùbá olórí burúkú wà nínú òtítọ́ ojoojúmọ́ ẹ sábọ̀dù máa ń sọ òtítọ́ á sọ òtítọ́ dà burú torí kò fẹ́ kẹ́ ẹ ríran kẹ́ ṣáà máa gbé donation wá òun àti dọ̀kásì ẹ sábọ̀dù ìwọ gbé nǹkan oríire kankan ẹyọkan tó o ṣe lórí social media gbé síta nígbà tó o fẹ́ jalè tó o fẹ́ gbowó pé kán wá lọ ra ilé sí Tọ́kì kí ló sọ ó ní Nàìjíríà ò dáa wọ́n ń pààyàn ṣe bí nǹkan tó sọ nìyẹn àwọn èèyàn náà bá kówó fún ẹ ilé tó o rà dà ó ti náwó jẹ ẹ tún dé o pẹ̀lẹ́ ẹnílẹ̀ lẹ́pẹ́ àbálọ̀ kí ló sọ fún wa ó ní ìjọba ti sọ pé wọ́n máa wo ó ti ta tiẹ̀ láì ní rìsíptì ọ̀rọ̀ tèmi sọ àwọn ọlọ́pọlọ ẹ̀dá expect kó lọ́pọlọ ò lọ school náà ò dẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ èwo olè ọ̀lẹ ìbànújẹ́ ni wọ́n fi ń create content ló fi ń create content ìbànújẹ́ ló fi ń create content orí nǹkan tó fi ń create content ni ayé ò wá wú ẹ mọ́. màmá náà máa ń fi hàn ẹ̀sà kùbánà ẹ̀sà olórí burúkú àgbà tó dẹ́sẹ̀ ekòló ayé ò wú ẹ mọ́ wọ́n ti padà lẹ́yìn ẹ̀. àwọn ọmọ Ìgbò ti wá orí ìkú tán ẹ̀yin yóò. ìgbà tí kò wálé kò mọ bó ṣe ń lọ. bàbá mélòó wo lẹ kọ́lé lẹ́kọ̀ọ́ àwọn ọmọ Ìgbò ti rọgbú omi wọ́n ti rábà. olórí burúkú nìyẹn tá a bá ní kọ́ ọmọ Yorùbá mélòó ló kọ́lé ìdí tá a ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé statistically Igbos are leading even in business in importations all importations Igbos are the one leading tó dẹ̀ jẹ́ wípé ó dangerous ó threaten Yorùbá gan ìyẹn èyí tó bá ní ọpọlọ ìwọ ò lè mọ̀ ìwọ tó máa tó gún lábẹ́rẹ́ ìwọ tó ní cancer wọ́n máa tó gún ẹ lábẹ́rẹ́ kú orí wọn ní òmù òyìnbó ní òmù tó máa gbé ẹ sí. tá a bá sọ fún ẹ pé Ìgbò ti ra Èkó tán torí ìwọ ti tàjò gbé sájò ìwọ ò wálé o mọ àdírẹ́sì o mọ náà ṣé ìwọ tó ra lẹ̀pẹ́ ìwọ tó ń dáṣì nílẹ̀ ẹ̀pẹ́ tẹ́ ti tà fún gbogbo àgbáyé tíjọba lòun fẹ́ wó bẹ́ẹ̀ tó dẹ̀ ta tiẹ̀ dànù without receipt o ò lè mọ̀ ọ̀nà Ọlọ́run làwa ń tó àwọn ọmọ Yorùbá sí nítorí èní kan torí ọ̀la torí tèpo Èkó bá pín lẹ́nìí tán bá ní kan yan president pẹ̀lú margin tó wà nílẹ̀ Ìgbò á máa jẹ president kò sí ní tẹ́ fẹ́ ṣe sí torí pé àwọn náà di economy Èkó
àti Nàìjíríà 36 states àwọn náà di economy yẹn mú lọ́rùn. Yíbò àtàwùsá mélòó lórí kó wá sórí burúkú tó ń ṣe. Tó bá jẹ́ pé gbogbo ẹ̀dá tó ń listen sẹ́yìn Yorùbá lórí social media, gbogbo ẹ̀dá tó ń listen sí yín, it's all about developing Lagos. Májì Yorùbá máa pọ̀ tó máa ṣe ìkórìíre bọ̀ ìwé sábọ̀dù torí àtẹnujẹ. You keep deceiving Yorùbá people. Ó ń ṣì wọ́n lọ́nà. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí, ta ló ń gbé drugs wọ Nàìjíríà like oògùn tá ń lò, paracetamol, oògùn ọmọdé, oògùn àgbàlagbà, ta ló ń ṣe importation ẹ̀? Manager, ta ló ń ṣe importation ẹ̀? Ta ló ń ṣe importation furnitures? Ta ló ń ṣe importation accessories? Bóyá ilé o, wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá ló ń ta èmi ní plumber, àwọn plumbing materials, house materials. Lẹ́ni Igbo ló ń ta gbogbo ẹ̀. Ẹ bá dọ́dọ̀ ní POP, Igbo ló ń ta. Sìmẹ́ǹtì, bóyá àwọn Yorùbá kankan. Àwọn àdúgbò kan dẹ̀ wà tó jẹ́ wípé tí business ti ṣe ń lọ gidi, Igbo ló ń ta gbogbo material. Àwọn GP Igbo ló ń ta. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá ló ń ta pàtì mọ́tò ní Jàǹkárá. Tí n bá parọ́ kẹ́ ẹ máa sọ pé Lizzy eléyìí ò ráìtì. Yorùbá mélòó ló wà nínú iṣẹ́ pàtì mọ́tò mọ́? Àwọn Yorùbá tó ta pàtì mọ́tò gan lọ́wọ́lọ́wọ́, some of them need to pretend like Igbos to sell. Owó tí Tajo gbé sájò kò lè yé. Sórí analysis mi ò lè sink sínú ọpọlọ ẹ. Let's take for instance California Paradise tí mò ń tà lọ́wọ́lọ́wọ́ yìí. Ká sọ pé èèyàn 100 rà. Mo kàn sọ nípa àsàtẹ̀ní. Mo ti ní client 100 lórí California Paradise City. Mo kàn sọ pé lẹ́ni mo ti ní client 100. Nínú client 100 yẹn, ẹ jẹ́ ká sọ wípé èèyàn 100 kọ́lé sí Nàìjíríà. Inú èèyàn 100 yẹn tẹ́ bá ń wálé tẹ́ ń padà sílùú òyìnbó, kò sí bẹ́ẹ̀ ṣe ní business níbí. Yes or no? So kí ló ń ṣẹlẹ̀? Statistic tiwa náà ti ń gbéra. Àti ń gbéra nínú chat yẹn. Gbogbo àwọn ilé tó ń pelówó ilé 500 million, ilé 7, ẹ ṣáà máa wà lọ́dọ̀ bọ̀bọ̀ yìí. Kí lórúkọ ẹ̀ lady kan báyìí wà Lẹ́kì Ẹ̀pẹ́. Lẹ́kì Àjà homes àbí nǹkan kan. Igbo ni. Ọmọ Igbo tó bá fẹ́ ra tó bá ti dórí bẹ̀. Bọ̀bọ̀ wa yìí náà tó máa sọ pé is plenty. Ọlá of Lagos. Ẹ jọ price tí Ọlá of Lagos máa ń pè yẹn, ẹ má jà parọ́, mo fẹ́ kẹ́ comment. Price tí Ọlá of Lagos máa ń pè yẹn, Yorùbá mélòó ló lè afford ẹ̀? Let's be sincere. Let's be realistic. Mount Zion ẹ sọ̀rọ̀. Kẹ́hìndé Òdùnúgà ẹ sọ̀rọ̀. Gbogbo price ẹ ṣáà máa ń gbọ́ price mọ́tò, price ilé tí Ọlá of Lagos máa ń pariwo tó máa ń polówó yẹn. Yorùbá mélòó láàrin èmi àti wọ́n wà pọ̀pọ̀. Tá bá máa fi parí California Paradise City nísìn, kò sí bó ṣe máa nílẹ̀ níbẹ̀ tó bá jẹ́ pé diaspora ló wà. Tó bá ti ń kọjá lọ tó ń kọjá bọ̀, ìwọ náà máa fojú wò kí ni mo lè tà ń bí, kí ni mo lè gbé wá. A di pé tó bá lọ lóyìnbó tó bá ń bọ̀ òní ṣánwọ́ wá. A di pé bóyá ìwọ náà fẹ́ ní shops àbò fẹ́ ní kankan. Then tó bá dọjú alẹ́ tó dàbí Ẹsábọ̀dù yìí, o nídìí láti pẹ́ jù. Kán tó gún ẹ lábẹ́rẹ́ cancer, kán tó wá ìsàn tí ò sí nínú dictionary fún ẹ, o ti padà sílé. Gàrí lórí mu ni, Ọlọ́run tẹ́ ń jẹ́ kẹ́ mu gàrí nínú aburú. Nǹkan kan lórí jẹ ni. Wàá mọ̀ pé àwọn ọmọ yín kan tó bá wà nílùú òyìnbó, tó bá wá ń send owó yẹn máa ní value, ọkàn yẹn balẹ̀. Ẹni ẹbí ẹni ara, ẹ̀yin náà àwọn ọmọ yẹn gbọ́ ọmọ ọ̀dọ̀ fún yín tó máa sìn yín. Ọ̀rọ̀ tèmi bá sọ bí Ẹsábọ̀dù ò lè sọ. Ẹsábọ̀dù ti parẹ́ máyé. Àwa ò gba donation bí òtítọ́ làwa ń gbé kalẹ̀. Èmi ò jápa now, look at me. Pẹ̀lú gbógun yẹn ṣe le tó mo ṣe ń survive ẹ̀. Mi ń jápa. Ọ̀pọ̀lọpọ̀ yín nísìn age tẹ́ wà nígbà tẹ́sábọ̀dù bẹ̀rẹ̀ orí burúkú yìí. Ó bẹ̀rẹ̀ ní 2016. That was maybe 8 years ago. Ẹ yọ 8 years ago nínú age yín. 8 years ago tẹ́ bá yọ kò ní age yín. Ṣé hours tẹ́ fi ń ṣiṣẹ́ nísìn lẹ́ fi ń ṣiṣẹ́ nígbà yẹn? Make a white sunshine. Ìgbára là ń búra. Ẹnìkan ò kí ń bú Ṣàngó nínú ẹ̀rùn. Igbos are strongest. They are stronger. Igbos are stronger nínú business because they speak in one voice.
Yorùbá o ṣé bẹ́ẹ̀ rẹ́ sábọ̀dù tí n bá ní ẹ wá ra lẹ̀ ẹ sábọ̀dù adé mọ̀ọ́mọ̀ a máa balẹ̀ yẹn jóde mọ̀ pílẹ̀ tó ń polówó jẹ ní o ṣé sábọ̀dù fẹ́ yín fúnre àbẹ́ sábọ̀dù ó fẹ́ yín forí burúkú gbogbo ẹ̀yin tẹ́tí lọ́ọ́ ra lẹ̀ pẹ́ lọ́dọ̀ àwọn ẹ sábọ̀dù sìn kí ni fètì yín wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ ní mọ́níyà kẹ́ ẹ wá jẹ́ ìyàkúnyà orí yín tẹ́tí kọ́lẹ̀ látọ̀run. You don't patronize someone like Esabod or àwọn tẹ́sàbọ̀dù ń polówó tí n bá rí show yẹn tó sọ wípé òun fi nǹkan la orí pé oògùn o. adúpẹ̀lú èmi tí mo talẹ̀ fún wọn ni don't be rude to me o. nǹkan tó kù. kí ẹ ká pé àwọn adájú yìí inú ń bí mi lọ́wọ́. bẹ́ẹ̀ bá ti ń follow me for a very very long time kí ni nǹkan tẹ́mi nìkan kọ́kọ́ ṣe. ìgbà tí wò ó ṣe ìwọ náà ṣe nǹkan o kọ́kọ́ ń bọba òun bújóyè o dẹ̀ bá yé Yorùbá jẹ́ oníkọ́ máa wà Nàìjíríà padà o dẹ̀ lọ talẹ̀ òòṣà fún wọn talẹ̀ fẹ́ẹ̀kì ìwọ náà kọ́kọ́ ṣe ìwọ ló lè brag of your achievement mi ì dẹ̀ fèèyàn gba owó àwọn kan sìn bọ́ bá máa ṣe achievement wọn donation náà fòkú gba donation wọ́n falàyè gba donation gbogbo everybody ló lá achievement Esabod ìwọ come out and brag about your achievement kò sí o lọ Turkey o gbowó lọ́wọ́ àwọn èèyàn ogún ológun iṣẹ́ tán ti ṣe látàárọ̀ ọjọ́ wọn o dẹ̀ tàn wọ́n o dẹ̀ gba owó ló fẹ́ bá wọn ralẹ̀ o dẹ̀ fún wọn nílẹ̀ o fún wọn nílé dọ́là o tún ní kán máa bọ̀ wá sẹ́pẹ̀ wọ́n tún dáwọ́ alátawó oníyọ̀ àbálò àbábọ̀ allocation ti expire o tún ní kán máa bọ̀ ní mọ́níyà kán wá fi kúnyà orí wọn o ní kán máa bọ̀ mọ́níyà kán wá fi kúnyà orí wọn o tún ní kán máa bọ̀ ní Bódìjà bó bá lè dìjà kó dìjà bó bá lè dogun kó dogun ẹ̀yin ò ní kọ́bọ̀ tẹ́ ẹ máa fi lẹ̀ ẹ̀yin ò fọ́ tẹ́ ẹ bá ti gbá àwọn èèyàn tán Bukky Ìfẹ́ Olúwa mi ẹ̀yin ò fọ́ mo mọ nǹkan tí mo sọ you can do it start doing it àbí tẹ́ bá ra lẹ̀ ẹ̀yin ṣé mo fẹ́ gbélé sí ayé ò tán lọ bí ọ̀pá ìbọn ìgbà ò tán lọ bí òréré ilẹ̀ 5 million lánàá ó ti 100 lénìí ìwọ náà jáde ni ó dẹ̀ lè ní kí Gistlover jáde àti Gistlover sọ pé òun ni first person tó ń dàgbéyàwó òun ló ń pa àwọn ọmọ ọlọ́mọ at least ó búlì Peter Edochie ó búlì Yọ Edochie títí àbí àkọ́bí ẹ̀ Sam Okposo at least Gistlover ló dẹ̀ sọ fún wa gbogbo bọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà ṣe lọ bí Lizzy ṣe wà yìí sìn èmi ò lè brag pé mi kọ́kọ́ ràn yàn lẹ́wọ̀n gbogbo wa náà la achievement oníkálukú ní kó jáde wàá rí pé bí wọn náà bá fẹ́ ràn yàn lẹ́wọ̀n ẹ̀sà bingo wà ní òní gbà tẹ́niyẹn bá jáde àfi kó padà sẹ́wọ̀n achievement ti ẹnìyẹn achievement tèmi lélẹ́yìí oníkálukú wa lani o ta fi tẹ́mi fi brag nìyẹn èmi lẹni àkọ́kọ́ tó polówó ọjà tó dúró sórí ilẹ̀ tó fi jó polówó aṣọ èmi àti èmi mo lè brag bá ìwọ náà jáde ìwọ Esabod wo ìwọ ló kọ́kọ́ rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ìwọ Esabod wo ìwọ lórúkọ bolórúkọ ọba Sùgbéjé ò dẹ̀ jẹ́ kán clean ẹ̀ tó fi kó ìwọ Esabod wo ìwọ ló ní kán pariwo lè lẹ́ Lizzy lórí àbí ìwọ Esabod ò kì í sọ bẹ́ẹ̀ ìgbà mi ò kì í sọ fún wa pé ẹni tó bá ti fẹ́ràn ò lè pàdánù ìwọ máa ń pààyàn ni ó sọ̀nà oníbúlì ni ẹ àbí ìwọ Esabod ò sọ bẹ́ẹ̀ ó ní àmì búlì ìwọ Esabod wo ó sọ fún oníbúlì ní ìwọ Esabod lẹ́ni tó bá ti kọ̀wò báyìí tí ò dáwó tí ò fún ẹ lówó ransom ti búbúbú tí ò dá òun lè pa ó lè búlì ẹnìyẹn wàá pàdánù àbó ò sọ bẹ́ẹ̀ Esabod tí ò sọ ìwọ náà ń bragi ẹ jẹ́ kó ní kálukú wá fa achievement wá bragi ohun tó máa ń dùn mí ni pé tẹ́yìn bá ń fi aburú bragi àwa ò ń dá sí tẹ́yìn bá wá fi nǹkan re bragi ẹ̀já tán lára yín nǹkan re wọ̀n lẹ́yìn àmọ́ lọ́hùn òdì sáà oríire mọ́ yín látàárọ̀ dalẹ̀ ọ̀rẹ́ mi sì máa ṣe ṣó mi àpolówó lẹ̀ àpolówó aṣọ ìwọ́n sì tó bá jáde o lè dá polówó ìgbà tí máa ń jókòó lówó aṣọ mi o ní rí nǹkan tí mo wọ̀ o ní mo ń jókòó má ra olórí burúkú wẹ́ Esabod ó gbọ́dọ̀ wá sọ fún wa bí àwọn ọmọ àtàwọn tó gbádùbàtì fún ẹ bọ́mọ wọn ṣe máa kú irú kọ́lọ̀ kú tó máa pa àwọn tó ń gbádùbàtì fún ẹ àtàwọn ọmọ wọn òun ni wọ́n fi ń tajà Abímbọ́lá
ẹ má rẹ̀ rìn máa dún ẹ́sà bọ́ọ̀dì lẹ̀ má o fún mi ní ìtò sọ ẹ̀ náà ó náà sí gbẹ́rẹ́. ẹbí nìkan wọ́n kọ́kọ́ fi ìtìjú lẹ́kọ̀ọ́ nínú Nollywood tó gbogbo yẹn mò ń bá jà mo sì ń jalè ń di ìròkó. ẹ bá mi wọrí gọ́gù sorúkọ mi ti wà náà tán lé ní Nollywood ni because last time tí mo lọ sí birthday dáàdì mi Prince Yeye kò sọkọ ta ni orí fídíò yẹn nu yín tí gbogbo àwọn bàbá yẹn ń kí mi wọn ò bí ìyá láyé ẹ sábọọdù wa àti Gistlover wọn ò lè wọ ẹkọ mú ẹ bẹ́ẹ̀ ìwọ kẹ èmi ò rán yàn lẹ́wọ̀n Nollywood so wọn lè lé mi kẹ mo dẹ̀ ń bọ̀wọ̀ fáwọn bàbá àti ìyá mi ń bẹ̀ táwọn tó jù mí lọ èmi kẹ àfitẹ́ni tó bá ti wá fún mi máa wó ẹni o tó bá ti wà lórí ọwọ́ ẹ wàá gbà pọ́nlé tó pọ̀ ṣàmà kọjá yẹ dúró sórí ara ẹ náà ti lé mi ni lẹ̀ má o lẹ̀ má o ṣọ́ bá mi wo Google yẹn ṣọ́ ẹjọ́ sórúkọ mi ti wà nínú Google wọn pọ́n lé mi nínú Nollywood gbogbo èèyàn ni mò ń bá jà mi ṣáà rán yàn lẹ́wọ̀n àbí mo rán yàn lẹ́wọ̀n ẹ sábọ̀dù wo náà máa wo nǹkan tó náà ń fi kún ẹ gbé mi lọ sórí TVC ẹni kí TVC sọ pé former actress ǹjẹ́ ìmọ̀ pọ̀ lọ́hún máa fi fail actress kún ẹ̀yìn ẹ sábọ̀dù ẹ ń sọ fún gbogbo ayé pọ́n ti lé mi nínú Nollywood àṣẹ iná máa padà kọ official letter fún tẹ́ ẹ máa wà lórí Google pọ́n lé yín pa Adijat orí tó kẹ́mi ọ̀hún lẹ̀ má o àmì tí wàá tọpẹ́ fọ́tò yín tún wọ Google pẹ̀lú lẹ́tà tó fi lé yín pa fọ́tò yín wọ Google nígbà tí fọ́tò tí yín wà lórí Google fún wọn lé yín pa nínú film industry látàrí iṣẹ́ pààyàn iṣẹ́ rányàn lẹ́wọ̀n iṣẹ́ kápáyàn ká fi òkú ẹ̀ tọrọ bára wọn lé yín pa àbí ẹ sábọọdù wọn ò lé yín pa wọn gbé yín sí Google ṣé fọ́tò mi ti wà Google mi kò sí fọ́tò mi ń Google ẹ ṣàfẹ́líọ̀ àwọn group of awáyé má ṣe rere ẹ ní fọ́tò yín wà ní Google tán fọ́ official letter lé yín pa bẹ́ẹ̀ ṣe wò pé bẹ́ẹ̀ ṣe rò pé kó rí fún mi ẹ̀yin ló ń rí fún bẹ́ẹ̀ o. èmi nìkan wọ́n kọ́kọ́ pè ní ẹ̀sìn náà. ẹ̀yin màláìka mi o. èmi ni. ó sì lọ. ẹ̀yin màláìka mi o. góòdì níbi mọ́ta èmi nìkan. àmì èmi kọ́ náà sọ pé mo wá pààyàn báyìí. wọ́n sọ pé Lizzy pààyàn mi ì dẹ̀ fòkú ọmọ òkú kó gba báárà mi ì dẹ̀ máa feature fèsì ọmọ ọlọ́mọ nítorí báárà èmi kọ́ mi ì rán yàn lẹ́wọ̀n àbí tán dẹ̀ ni mo ti jalè Ọlọ́run ti pa bẹ̀rẹ̀ ó pa wọ́n run tìrun ni. wọ́n sọ pé Lizzy ń pààyàn fi gba báárà àbí ọgbọ́n nù ìwé tán pé mo pààrọ̀ rọba báńdì fùrọ̀ àbí mo pààrọ̀ rọba báńdì òbò ò eyín mi rèé nǹkan kan ṣe ẹ́ sábọ̀dù eyín mi ìwọ gbọ́ ṣé wọ́n gbọ́ pé mo bẹ̀rẹ̀ sí ní gba pàǹdà lọ́wọ́ ọkùnrin mo wá pè ní Diamond ìwọ gbọ́ rí kò dẹ̀ sí àdó tòṣì lára mi ì dẹ̀ ní blọ́ọ̀gì mi ì bá tèèyàn jẹ́ mi ò pààyàn ń bá ọmọkùnrin kan mi ì ní kí blọ́gà bá ń pa wọ́n kí n wá jẹ́ middle person kí n máa gba ransom èmi kọ́ ọtún tèmi tọpẹ́ èmi kọ́ ṣe bó lè dùmàtà Ọlọ́run ti pàdùmàtà rẹ̀ Tom Jones aburú tó kọlù wọn kò lè tán káyé máa fi tán tìrantìran wọn àmẹ́yìn gbogbo ayé ló mọ̀ ó ìgbà tí Mohbad kú ń sìn ṣé mo obstruct justice àbí ṣé mi mo gbẹ́nu ìṣó wá mo wà ní mo èrò moro gbogbo ayé ló mọ̀ bẹ́yìn ò pààyàn ẹ̀yin ò jẹun ẹ sábọ́ọ̀dù àwọn group of olórí burúkú tẹjọ́ ń kóra yín kiri pẹ̀lú Gistlover bẹ́ẹ̀ bá pààyàn ẹ̀ lè jẹun bẹ́ẹ̀ bá bá tèèyàn jẹ kẹgbà owó ransom béèyàn kan bá kọ́kọ́ kú ọwọ́ Gistlover ní fídíò bẹ́ẹ̀ ni ẹ ṣe kú máa dé sí ẹni tó bá kọ́kọ́ bímọ
secretly ọwọ́ Gistlover ni ó dé sí. Gistlover ló ń tẹ̀lé gbogbo èèyàn kiri báyìí toró fẹ́ gba ransom. A ní ká wá ra fídíò kó má bàa post. Wọ́n ti gbàṣírí wa wá o kó má bàa post. Òun la ṣe ń sọ fọ́lọ́run pé gbogbo ẹ̀dá tó ń gbé story wa lọ fún Gistlover Esabod àbáwọn bloggers láìda kílẹ̀ ọ̀gẹ́rẹ́ kó lanu kó gbé wọn mì tọmọtọmọ wọn láìpẹ́ ọjọ́ wọn. Àmín. Àbí ẹ̀yin èèyàn ẹjọ́ ṣe rí mi kí n post fídíò ibi téèyàn ti kú lọ hospital ẹ rí ṣe rí mi kí ṣe bẹ́ẹ̀ ni kéèyàn kú lọ hospital kí n wá post fídíò nǹkan tí ò ṣojú mi ẹni kí n rán yàn lẹ́wọ̀n rí èmi kọ́ ẹni kí n lọ dúró síwájú police station kí n máa ṣòṣì irọ́ o èmi o àbí ṣé èmi ni àbí mo wá àti bẹ́ẹ̀ tó ní kọ́kọ́rọ́ police station àbí kọ́kọ́rọ́ prison lójú yín bírí èmi kọ́ o wọ́n bá ní ẹni tó ń ta góòlù láti over 20 years jí góòlù tọ́lọ́hún dẹ̀ dáná sunbẹ̀ within some hours àwọn ènìyàn náà kú ọ̀fọ̀ o Esabod pẹ̀lẹ́ kú ọ̀fọ̀ o owó ráṣọ tẹ̀mí wọ̀ ni ìwọ rí kí n lọ yá bùbá tọ́wọ́ ẹ̀gún jù mí lọ ó lè rí mi àbí orí mi kí n lọ wá ṣòkè 35,000 àbórí mi kí n lọ yá China bag bíi tiẹ̀ ẹ̀sà olórí gbègbèrè bíi ajá sọ́ọ̀gùn ẹ̀sà olòṣì àbórí kọ́kọ́ mi wá ṣòṣì ń bí àbórí ká bọ́ sórí social media ká bẹ̀ sí ní calculate iye tí Paso ń gbà lọ́dọọdún àbí iye tó Ṣùpá ń gbà lọ́dọọdún àbórí mi kí wá máa calculate iye tí bàbá àgbà kò ń gbà. èmi nìkan ló kọ́kọ́ gbé ẹbọ lórí àwọn ọmọ kéékèèké lórí social media. irọ́ mbà jẹ́ kọ́ ọmọ ẹ dàgbà ni mbà jẹ́ kọ́ ọmọ tiẹ̀ dàgbà ni ìgbà tó lọ́mọ ẹ máa kú tó ní ọmọ àwọn tó ń gbádùn fún ẹ máa kú kú òjijì mbà máa wọ ẹ̀ràn mbà jẹ́ kọ́ ọmọ tiẹ̀ dàgbà tó wáyé pé mi ò gbé ẹbọ yẹn àbá máì tí mọ̀ pé òkú Fáráò ra ọmọ inú àpò ni ọpẹ́lọpẹ́ ẹbọ tí mo gbé lórí àwọn ọmọ yín ọmọ pé tó wáyé pé mi ò gbẹ́bọ ni a ní mọ̀ wípé Tina Junky ló gbé wálé àwa ò bá má mọ̀ pé àwọn ọmọ ẹ̀dá kan ní gan 16 ọpẹ́lọpẹ́ ẹbọ yẹn ni ìwọ mi ń wẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ jọ yìí tó kọ́pì mi tó sọ wípé àwọn òbí tó ń ṣe kíníkan kí ló ń pa àwọn èèyàn lẹ́rìn ń bá máa wọ ọmọ ẹran ni olórí burúkú ṣọ̀pọ̀ kéku ẹ ìwọ àtàwọn tó ń gbádùn fún ẹ tó máa ṣòfò ẹ̀mí tọmọtọmọ wọn gbà tó ń ṣépè tó lẹ́yìn àwọn ọmọ ọlọ́mọ máa kú bá máa wo ẹni olórí burúkú olè torí pé o fẹ́ gbowó olè. tí mo ní wọn kò tọmọtọmọ èmi ilé kan ni gbàtẹ́mi ń ṣe wàhálà tí mo ń ṣe wàhálà mo lè yín wá. ìwọ ń ṣe ṣúgà mọ́mì kiri ni gbogbo etí òbò ẹ ló ti kí dàrí pápá ńṣe lo etí òbò ẹ ó dàbí ìkòkò orin ni olórí burúkú òbò ẹ headmaster kan ló dùn at age of 13 yẹn ó wọlé sọ̀hún ní tìkóró ọpẹ́lọpẹ́ bàbá ẹ tó wá fokùn fami so ọrùn ẹni yẹn tó yọ síta ìwọ ń ṣòṣì kiri ni ò ń ṣẹ̀sìn ńgbà táwa ń ṣiṣẹ́ òṣì fake life lẹ́yìn bá kiri bí kẹ́ ẹ gbowó kẹ́lẹ́ ń lọ ya gbangba kẹ́lẹ́ ẹ ń wèsì owó kiri ni ẹ ti jẹun ọmọnú oyún gbogbo tó yẹ kẹ́ ẹ fi sórí rẹ ti fi ṣòfò alẹ́ afẹ́ fi kanra mú ẹ kó ṣì ṣóhun rẹ̀ jàre ṣó ti rí ṣó. Lizzy Anjorin olówó tó ju gbogbo olówó Nollywood lọ ọkàn ṣoṣo Àjànàkú ẹ pé mi bá yín dá sí pé mo fẹ́ gbìjà Lizzy mi má. Lizzy ò ṣe pé fọmọ bí o kí ló ń pa yín lẹ́rìn dẹ́bi Lizzy ò ṣe pé bí o gbà tó ń gbowó olè olórí burúkú alápá má ṣiṣẹ́ òun àti Gistlover iṣẹ́ tó ń ṣe nìyẹn they are collecting money. gbìjà Lizzy is a waste of name kíkẹ́ games owó ìyá Florida Ọlọ́run ṣílẹ̀kùn ó ṣílẹ̀kùn àánú fọmọ yẹn ògo táyé ò lè gbogbo yín lẹ̀ ń lọ bẹ́ẹ̀ bá pé 20 ìyá Florida lówó àti lọ ilé ẹjọ́ owó rẹ̀ kì máa ń ṣe ní kì máa ń ṣe pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tẹ́mi mọ́ ni ògo rẹ̀ náà ní bí yín nínú. love you Lizzy ó dẹ̀ máa ń sọ pé mo máa ń caution ẹ̀ ó gbọ́ Lizzy kí ló tó fi ń la rẹ̀ tó ń gbógun tì ní Nollywood. She is the richest. Kò sẹ́ni tó lówó ẹ̀ ní gbogbo Nollywood. But
tí ògo bá ṣe ògo Ọlọ́run tí Ọlọ́run bá wà àgàbí tí wọ́n bá búlì Lizzy Anjorin ni wọn ò lè rí ìbínú Ọlọ́run before December. Pass power agbára ajagbára lọ ẹ máa wá omi lójú báyìí ẹ ò ní rí. lẹ̀ máa o ẹ̀rín tẹ̀rín máa dún ẹ́ sábọ̀dọ̀ Ọlọ́run. Mo dára ti ní 1870 mi sọ pé kọ́mọ yín máa ṣiṣẹ́ yunifásitì gan àlá àwọn kan ṣe part-time. olórí burúkú tọmọ ẹ wá gan ẹni tó fẹ́ gbà yín nímọ̀ràn ẹ wá gbọ́ sórí ayé ẹ máa bọ̀ kí ẹ tó gbàmọ̀ràn lẹ́nu ẹ sábọ̀dù ó pàdé àgbàlagbà lọ́nà ó ní kó wá gbà ẹ mọ̀ràn ó mọ̀ bóyá ó ya wèrè kú bí ẹ sábọ̀dù yìí ẹ jẹ́ àgbo ẹ sábọ̀dù fẹ́ gbà wá mọ̀ràn for the first time ẹ jẹ́ ó gbà wá mọ̀ràn mò ń bọ̀ ọtẹ̀ ń ṣe yìí ò dáa kí ní tẹ̀ ń ṣe màmá dùn ẹ sábọ̀dù ká tó wọnú iṣu èlé ẹ sábọ̀dù fẹ́ gbà wá mọ̀ràn. tó fọmọ kékeré sílẹ̀ ọ̀dájú ìyá láti kékeré ní age 13 màá tí mi ò sọ fún yín lẹ́yìn tí mo fi sọ pé ìyá mi kì í ṣe olóyè kí n mú wá sílùú òyìnbó. age of 13. age of 13 yóò pọ̀ ló fẹ́ gbà wá mọ̀ràn sí i onítọ́wọ́n bá ti wọ 17 jáwọ́ iṣẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ jàre age of 13 ṣé kí ló bẹ̀rẹ̀ jàre. ẹ máa gbé ṣúgà dàdí torí àti fúnra mi mò ń rọra mi lọ yé jíde. iṣẹ́ ṣúgà dàdí ni wọ́n ṣe at age of 13 ok pa mi mọ̀ ó yẹ kó gbà wá nímọ̀ràn. àwọn ìṣó ara mi gbogbo àwọn ọmọ bàbá mi dẹ́ wà ní body house. ìwọ nìkan náà ràn so ìwọ wá ń ṣe ṣúgà dàdí at age of 13 ok ok. mi ò sunkún tóbi yìí tí mò ń rántí sórí ayé mi ni mo ti jagun mi ò ẹ mọ̀ pé tó bá ń tagbó tó máa gbé bíbí sí i. ẹ sábọ́ọ̀dù sùn. eré burúkú ni idiot yọ náà. ẹ wà ní body house mi ò sunkún tóbi yìí tí mò ń rántí sórí ayé mi ni mo ti jagun mi ò ẹ mọ̀ pé tó bá ń tagbó tó máa gbé bébí sí i tó máa gbé bébí sí inú mọ́tò lọ́pọ̀ ní ìdáwọn bí ìmọ̀ kó kọ́ ní igbó mú un. wonderful èjì olọkọ ọmọ ẹ ti bẹ̀rẹ̀ sí ní gbégbó mú un ọkọ ọmọ ẹ ní wonderful ọkọ ọmọ ẹ kò ń ṣàlẹ̀ ẹ ọkọ ẹ gangan kí ló ṣẹlẹ̀ máa gbọ́. tó máa gbé bébí sí inú mọ́tò lọ́pọ̀ ní ìdáwọn bí ìmọ̀ kó kọ́ ní igbó mú un. ọmọ pé 16 ó da gan nìkan. wonderful so àkọ́bí ẹ ti wà ní gánigàn ní age of 16 ẹ máa gbọ́ o àkọ́bí ẹ sábọ́ọ̀dù agánigàn age of 16 ó tún wá lọ fẹ́ ẹja gbọ̀tán. èyí àkọ́bí mi obìnrin wọ́n ló gbé Thomas wálé wọ́n ló gbé jọ àṣedọ́ǹkì ní Thomas ọmọ tó ń mú gbó ó bá yà wọ́n méjèèjì. lẹ́yìn pé ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ ti dagán nìgàn at 16 ó tún bá yà ọmọ ẹ̀ méjì jẹ́ sí ó jẹ́ mẹ́ta pẹ̀lú kẹrin tán pa ó jẹ́ mẹ́rin. ẹ máa gbọ́ o ẹ sábọ́ọ̀dù fẹ́ wá gbà wá mọ̀ràn ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó yá sọ̀rọ̀ sókè. mo dára ti ní 1870 mi sọ pé kọ́mọ yín máa ṣe. ẹni tẹ́rìn máa ẹ má rẹ́rìn nǹkan tí ẹ sábọ́ọ̀dù ó go through a lot. It's about to go through a lot, gan. I'm sorry to type this here. Mo gbọ́. Yunifásitì gan àlá àwọn kan ṣe part-time. But don't put your responsibility, they are still young.
ta ló sọ pé ó young àwọn wo ló sọ pé ó young yàrá Instagram àgbé padà àwọn wo ló sọ pé ó young don't put your responsibility n tó bá mọ́kọ mú ẹ tó ń gbégbó tó ń fa ọmọ ẹ gbégbó mo ń bọ̀ ẹ̀yà máa gbọ́. tó máa fẹ́ fún ẹ lówó ní sálárì wọn kì í ṣe pé òun ló máa dictate pé kókó sálárì wọn. ẹ sábọ́ọ̀dù ó fẹ́ jí content mi ó free do tó bá lè ṣerú show yìí mind but ó máa ní láti lọ study show yẹ because ìwọ yàn pàṣẹwó ló ṣe at age of 13 yàn pàṣẹwó ló ṣe at age of 13 sórí ó mọ̀ pé content mi máa break it down because èmi ọmọ arúgbó ni mí arúgbó ni ìyá mi so máa sọ fún ẹ bó ṣe jẹ́ ẹ má bínú ẹ̀yin tẹ́ ṣe ń dé ẹjá gba sẹ́yìn díẹ̀. ìmọ̀ tára ti lé ní 1870 ní ìsọ pé kọ́mọ yín máa ń ṣiṣẹ́ yunifásitì gan-an láwọn kan ṣe pàtó. ẹ̀yin tẹ́ ṣe wọlé ẹjá gbọ́ ilé ẹ má bí mo ṣe ń jọ àwọn ará Instagram so ẹ jẹ́ ká gbọ́ story Esabod ó wà pathetic fún ẹ̀yin tẹ́ ṣe wọlé torí Esabod fẹ́ gbà wá nímọ̀ràn bọ̀ mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ́ wo ìgbésí ayé màmá tó bí ìgbésí ayé ti àtàwọn ọmọ ẹ̀ mo fẹ́ kẹ́ wo ìgbésí ayé àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí mẹ́rin yẹn mo ń gbọ́. tó fọmọ kékeré sílẹ̀ ọ̀dájú ìyá láti kékeré ní èjì tàbí màá tí mi ò sọ fún yín lẹ́yìn tí mo fi sọ pé ìyá mi kì í ṣe òun yẹ kí n mú wá sí ìlú òyìnbó. age of 13 ẹ máa gbé ṣúgà dàtí. kò dá ṣúgà dàtí. ẹ ṣe ń jà ṣe yọ ilé ìlú ògbọ́ Yorùbá ó ní. yeyeyeye Ọlọ́run àwọn ọmọ ogun àmì tí wàá tọ́pẹ́ mo ń bọ̀. age of 13 ẹ máa gbé ṣúgà dàtí torí àti fúnra mi mò ń rọra mi lọ yé jíde ibi mo sanwó fún ara mi. 18 years ló gbé Esabod ti gíràn kò dá. gbogbo àwọn ọmọ bàbá mi dẹ́ wà ní body house. mi ò sọ pé torí tí mo ń rántí sórí ayé mi. sórí ayé Esabod ó bàjẹ́ gan gbogbo òbò ló ti bàjẹ́ lórí ọ̀rọ̀ ṣúgà dàdí. mo ti jagun mi ò ẹ mọ̀ pé tó bá ń tagbó tó máa gbé bébí sí i tó máa gbé bébí sí i inú mọ́tò lọ́pọ̀ ní ìdáwọn dúró bí ìmọ̀ kó kọ́ mi gbé igbó mú un. àwọn ọmọ Esabod àwọn babies wọ́n fi wọ́n gbé gbó ó wà pathetic Esabod ò dẹ̀ mọ̀ ẹ jẹ́ kí inú àwọn omi yìí náà àwọn ọmọ Esabod náà fi ń gbé igbó múmu lẹ́yìn tí Esabod ṣẹ̀ṣẹ̀ ṣúgà mọ́mí àti ìyá òṣìdẹ̀ níyà tó bí Esabod ó wà pathetic gan. ọmọ pé 16 ó da gan nìkan. àgọ́ nìkan àti 16 ìyá àkọ́bí Esabod ó àgọ́ nìkan àti 16.